ó lè wo ọlọ́wọ́ akọ́láǹgbá mẹ́sàn-án agbáláǹgbá mẹ́sàn-án òdìdí àtàrí mẹ́sàn-án ẹyẹ eléyìí kéyìí abo kan akọ kan pẹ́pẹ́yẹ kọ́lọ̀ èyíkéyìí abo kan akọ kan ògùn bá tán pa ẹyẹlé yẹn sínú agbada ńlá kan pabo síbẹ̀ pakọ síbẹ̀ gbé síbẹ̀ òkú ńlá náà fi ń jó àwọn aláǹgbá yẹn ọmọ làmọ́lẹ̀ ọmọ jù sí ọmọ làmọ́lẹ̀ ọmọ jù sí tí ó fi pé ẹyẹlé yẹn mọ́ dúró lakọmọ́lẹ̀ labọ́mọ́lẹ̀ kó o sí wá dé gbé kalẹ̀ tó bá di aago méjì lóru ṣáàf la máa bẹ̀rẹ̀ rẹ̀ ju aago méjìlá déédéé ó ti dáná kalẹ̀ tó bá ti wo aago báyìí tó pa aago méjì tí a ti lò àgbé lórí náà òru yẹn ló máa jó mọ́júmọ́ wàá fi epo pupa wàá fi yíká àrò tó fẹ́ fi jó o dẹ̀ ní jẹ́ kí náà kú òun díẹ̀ tí ilé òfin mọ́ tó o bá rí jó tán mọ́júmọ́ wàá máa jó lọ ní iná gbọ́dọ̀ kú òun díẹ̀ ṣùgbọ́n aago tó máa ń gbé lórí iná aago méjìlá òru ni tó bá ti jó tán tó ti parí ẹ̀ tán wá sẹ́rẹ́ ńlá kan tàbí kí ńlá kan rọ́ sí ó lè bù fún yàn bẹ́ẹ̀ ó mú dá kan bẹ́ẹ̀ ó pò lọ́sẹ̀ ọmọ wé at any time ìdá kan tó kù ọmọ ìfẹ́ kọ́ gbóná lò tàbí kókó gbóná tàbí custard gbóná tàbí wine wọ́n ń fi nǹkan tútù lò torí ká fẹ́ kó gbóná kó mọ mọ́wọ́ ẹ̀ wá ní kíákíá ni ọlọ́run fi àlùbáríkà sí dánwò ní tó bá dánwò bóòlù ti fẹ́ mọ̀ bóyá ó ṣiṣẹ́ tàbí ó ṣiṣẹ́ ó ṣe fún yàn bẹ́ẹ̀ o èèyàn méjì lè dáwó sí èèyàn mẹ́ta lè dáwó sí ọlọ́run fún àlùbáríkà sí ọlọ́run jọ jẹ́ fún yín àmọ́ síbẹ̀síbẹ̀ ìwọ tó fẹ́ ṣe oṣù owó lọ ní ajẹ́gùn lára o ẹlòmíín kó sóògùn kọ jẹ́ nígbà tí ò sájẹ́gùn látara rẹ̀ ò jí kó ló fẹ́ jẹ́ wàá kọ́ lu ajẹ́gùn wàá wé àwẹ̀ nà kó tó bẹ̀rẹ̀ sí lo oṣù owó yìí sì àti rárá ni ọlọ́run fi àlùbáríkà sí o yóò jẹ́ fún yín àlùbáríkà ògùn láṣẹ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run lẹ́ẹ̀kan sí orúkọ mi ní bàbá aláàgó aago ń sọ̀rọ̀ táwọn tẹ̀ nọ́mbà mi 080 330 83147 bàbá aláàgó aago ń sọ̀rọ̀.